ayé rẹ̀ ní jó yìí. Kí ni ń jó? Ayé rẹ̀ ni. Ẹ̀yin náà. Àṣẹ̀ṣẹ̀ kó ogun màjèsí ìmọ̀ ṣe wọ́n bí ogun bí ogun. Need to be a woman of myself. Èmi náà ní láti jẹ́ boss ara mi. Ò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ìfún mi lésì yes or no o ti ń kó wájú mi. Ẹ̀fọ́ ló fi ọlá. Ẹ̀bà mi wá oyè lọ lè bá wa kiri o nílé ayé. Ẹ̀fọ́ ní gbẹlẹ́bà ní palasa ẹ̀fọ́ tó gbẹlẹ́ ọ̀nà ọ̀dọ́. Eléyìí ibú ni ó ní. Kọ́ ọ̀gbẹ́ bọ́ ọ̀lẹ̀ káwá mọ̀ fojú kẹ́bọ̀ láàárọ̀ ọjọ́ kìí. Èmi tó jẹ́ pé ìwé kan ni mo pè ìgbà ní jẹ́ mi lójú ọlọ́ àlọ́gbà lọ́lọ́ ráyè. Nítorí ọmọ tó ṣàṣemáṣe ọmọ rẹ̀ a kì í fọmọ rẹ̀ bọ̀ rẹ̀. Ìgbéra bẹ́ẹ̀ ni ò máa kí lóru. Ẹni ọba jà lọ́ba yege ènìyàn fi jọ lórí ọ̀dọ̀ ọmọ mi sì jà ó gbégbá orókèlú kí ló dé bẹ́ẹ̀ gbóyè rẹ̀ fún. Láàrin àti ẹ̀ ṣé olóyè ọ̀dọ̀ tó tọ́ sọ wọn. Adigunlógún bá mi jà. Èmi bàbá àkà tí máa ń wọ bàtà kókó kà lọ bí ọba ti fẹ́ ṣe kà. Ìka gógó. Èèyàn tó fúyẹ́ gun bí òwú báyìí kò sí nǹkan kan bí yún ní wéré wàrà ń ṣe sàmá parí ẹ̀ ilé ìkẹ́ yóò jásẹ̀. Àríṣekẹ́mi ẹlẹ́dàá mi ìjọ tó lọ lọ́wọ́. Ikọ̀ ọkùnlọ́kùn èmi ló yà bọ́ sí. ẹbí ọ̀dà. Ọ̀làdé Adékọ́lá o, ojú ajá ń ṣẹ̀jẹ̀ láàrin ayé àti ọ̀run. Wọ́n fi yangan ṣáyangan dá yangan lára. Wọ́n káyé lóhùn sóko mọ́gùn lé. Wọ́n kẹ̀rò mọ́ wọn ọbẹ̀ ṣíṣe. Ṣàngó wọn gba mọ́sà mọ́. Ojú ajá rèé o, ó ṣẹ̀jẹ̀ ó ń bínú. Òjò ni kọ́kọ́ ló ń lé mi wọlé. Tóun bá kani lára ń gbà mí, a máa lé mi wọlé. Wà á dúró wo ni mò ń sọ fún ẹ. Wọ́n kọ́ ló ti pàdé pátá sí ibi tó bá lọ sí màá sọ fún ẹ. Àwòtún wo ni o? Àpagbogbo nǹkan náà fún wíwẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kalẹ̀. Wọ́n kẹrọ ronírù ojú ajá ń ṣẹ̀jẹ̀ lágbèdè méjì ayé wọn. Ohun kékeré tó pariwo ìgbà fún kí wọ́n gbogbo ìdíkò láyé àkàdá. Ó ṣe wù tó fún mi lọ ìkòlẹ́yìn ẹ̀yà. Wọ́n sàkóso bákan káàkiri gbòdú lẹ́gbọ̀nà ẹ̀bùn. Wọn ò mọ bí agogo ti ń dún gbanagbana. Òkèèrè kì í ní wọ́n tuju aládìẹ kì í síná. Ojú ajá ń ṣẹ̀jẹ̀. Àárọ̀ ọ̀run bára ayé jẹun gbọ́. Sinimá tuntun ojú ajá. Àràgbàkúgbù sinimá ni. Action ni láti bẹ̀rẹ̀ lópin. Suspense inú ẹ̀yìn gbogbo jù. It's a blockbuster written and produced by Owolabi Ajasa, Ogun State Campaign Governor. Wasiu Owóyàgá ló direct here. Starring Ọdúnladé Adékọ́lá, ẹni afẹ́ ní ètò. Bọ́lájí Amúsùn, Mr. Latin, Bíọ́lá Adékúnlé, Owolabi Ajasa, Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá, Adéwálé Alébíoṣù, Tèmítọ́pẹ́ Amsat, The Solution, Kabiru Adéyínká Arínájà, Fẹ́rànmi Oyálọ́wọ́, Anna Sodi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá láìta àtẹ̀lé ẹ̀ ojú ajá. Ṣé babaláwo ni gèsè máa yín? Ó ti jáde wà lórí YouTube. Máa jẹ́ kó mọ̀ wípé kí ọkùnrin kó pa àtọ̀. Kí obìnrin ta àtọ̀rìn a máa mọ ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Kò ń ṣe wà tó fi pé bàbá wà rè. Ṣé bọ́ọ̀ ni mo sọ pé wà tí ọ̀gá ẹ̀ níṣòro tí mo ní fẹ́ kó wá bí ẹ wà tẹ́lẹ̀ pé bàbá ẹ̀ wà ṣe bá wà rè. Mo rò pé o ti bá wèrè dáre.
ti bá mi. Okay. Kúkú pè wọ́n. Kí ló tóun bá gbágun wọn báyìí náà? Nígbà tó ń pè nǹkan cell phone, ẹ wo bí tí bébì fi fóònù ẹ̀ sí. Kéjì tiẹ̀ ni bí ó ti ń try láti pè mí. Hello, ẹ wo ọ̀hún Délé, wàhálà ti ṣẹlẹ̀ o. Wàhálà ti ṣẹlẹ̀ gidi, mo ti lóyún o. Kí lé ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀, kí lé tẹ̀ sọ̀rọ̀ ń sìn? Ẹ wo tó bá yẹ pé ìyàwó yín wà lẹ́gbẹ̀ẹ́ yín ni kẹ́ ya chat mi. Ẹ wo and again, a ní láti ríra kíákíá o. Dalo. Kéjì. Délé. Kéjì. Kéjì. Délé. Délé. Babe, kí ló ṣẹlẹ̀? Délé. Délé. Délé, kí ló wà láàrin wa àti Kéjì? Kéjì èwo? Kéjì ọmọdọ̀ wa. Kéjì ọmọdọ̀ wa yẹn yàtọ̀ sí pé ó ń bá wa ṣiṣẹ́ nínú ilé àdẹ̀tún mú gẹ́gẹ́ bí àbúrò. Kéjì jẹ́ sọ̀rọ̀! Do you think I'm joking? Ṣé o gbé mú bẹ̀ ṣeré ní Délé? Délé, gbogbo nǹkan tí bá ń bèèrè lọ́wọ́ ẹni kò máa dá mi lóhùn. What's going on? Okay, ta ló ní fóònù? Ta ló ní? It's my phone. It's your phone. Okay. Mo ti gbé kọ̀lẹ̀. Kéjì ló pé ẹ̀. Gbogbo nǹkan tẹ̀sí tí ilé fi jóná. Gbogbo àpáta ni mo ti gbọ́. Kò mọ̀ pé ìwọ kọ́ ló gbé kọ̀. Gbogbo bó ṣe fún lóyún ló ti ṣàlàyé fún mi. Mo wá ní kí n béèrè lọ́wọ́ ẹ pé ṣé lóòótọ́ ni. Èmi. That's preposterous. That's ridiculous. Báwo ni mo ṣe máa fún èèyàn bẹ́ẹ̀ lóyún? Báwo ló ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀? How could you say that? Báwo ló ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ sí mi? That's an insult. So difficult àti máa parọ́ fún mi. No! I'm joking. Ṣé o rò pé mo ṣeré ni? Ìwọ fún ọmọ ọ̀dọ̀ lóyún, ó fún Kéjì lóyún. You better. Wọ́n mi mọ̀ kan tó lè ṣẹlẹ̀. Ní sùúrù. Kéjì. Ní sùúrù. Délé wọ. Ara balẹ̀ náà. Délé wọ. Babe, Níkẹ́. Wàhálà. Ṣé kò ṣe pé mo ti dáràn fún ìdá. Àwọn ọmọ olórí burúkú tó bá yẹ wọ́n láyé àwọn bàjẹ́ wọn ò ní jèrè ẹ. Ó ṣe eléyìí ṣe àṣìṣe tó dé báyìí ẹni tó máa bẹ́ẹ̀ gbà ní òye mọ̀ tó máa gbàwẹ̀ tó máa gbàdúrà fún ẹ. Kéjì o olórí burúkú ọmọ wọn máa kọjú sókè wọ́n ṣe tàbí lọ́rọ̀ yìí ọ̀rọ̀ kó lọ bá Kéjì níbikíbi tí Kéjì bá wà. Kéjì bọ́ síta. Ẹni sùúrù kí ló ṣẹlẹ̀ pé pọ̀ ẹ má ṣe pé mọ́nu lẹ́nu kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. Ẹ jọ mi ò tí ì ṣe pé mo mẹ́yẹ bọ̀ lápò ni. Ẹ má ṣe lù. Ẹ wo bí nígbà tí bá tún máa wá ìhó ni mo máa mú wá mo máa gbé gbogbo yín ṣe pé ní ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ ẹ̀yin alábòsí àgbàyà yìí ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ pé Kéjì lóyún kò tún wá dá lóyún olóyún fọkọ mi Kéjì pa mí sáyé Kéjì pa mí sáyé. Wọ́n ìpè yín náà pọ̀ ẹ máa ní sùúrù àṣìbábí ọmọ lẹ́yìn náà ẹ ṣe pọ̀ fọmọ fún mi. Ó ti lé mi di ẹrù mi o ó ti lé mi di ẹrù mi. Kò ní dákú Kéjì Kéjì máa ṣòfò ni Kéjì máa ṣòfò ni wọ́n máa fojú sunkún Kéjì ni Kéjì dá mi lọ́rùn ẹni máa ṣe pé ẹni máa ṣe pé mi ti ṣe pé mo ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Àǹtí Níkẹ́ ẹ káàsán. Ajá ló máa jẹnu ẹ bó ṣe kí mi yẹn bẹ́ẹ̀ ni mo sọ ìwọ àìkà ni ẹ ìwọ mo ṣí játijàti Kéjì pẹ̀lú bí mo ṣe ṣe fún ẹ tó pẹ̀lú bí mo ṣe mú ẹ mo mú ẹ bí ẹ̀jẹ̀ mi aṣọ mi gbogbo bàtà mi gbogbo orun mi máa fún ẹ ó fẹ́ lè gbà wọ tẹ́lẹ̀ mi ó wá di ọkọ mi lówó ẹ lójú ẹ ṣàánú mi ẹ̀yà abiyamọ ayé má jẹ́ kí ìyá ìjẹ mi gbé. ẹni sùúrù wọ́n lọ olóyún fọkàn dáhùn. Títí ẹ̀dín kọ́ dábì lọ́wọ́. Wo bí kò lè sọ̀rọ̀ ìgbà tó ti jẹ nǹkan tá gbà jẹ èmi ló ń wọ́ tó ń ṣe báyìí ó ti rí ọkọ mi wọ́n gbà. Kí ló ṣẹlẹ̀ gan sí Níkẹ́? Ẹ wá síbi ẹni ẹ fún mi ń gbà o ẹ fún mi láwo ṣé mo fúnra mi lóyún ni?
Ṣé mo fúnra mi lóyún ni? Àbí tó bá yẹ fẹ́ ìdìbò ṣọ́kọ yín máa kọ́ ní fẹ́sí mi? Yẹ jẹ́ gbọ́ láìsí ọ̀fọ̀. Délé ti pa mí o. Ó ti jẹ́ kó ṣe yẹ̀yẹ́ mi o. Agbọ́nà ṣe yẹ̀yẹ́ mi. Ìwọ ṣe yẹ̀yẹ́ mi. Ẹlẹ́dàá mi á bí ẹ. Èmi ò dùn tó. Jẹ́ gbọ́ kan tó mọ̀ lè sọ. Pẹ̀lú bí mo ṣe ṣe tó. Wọ́n ti pa mí o. Wọ́n ti gbóúnjẹ lẹ́nu mi o. Wọ́n ti lé mi di ẹrù mi o. Mo ti gbọ́. Mi ò sunkún mọ́. Wo bí èmi ò dùn tó, mi ò dùn ṣá. Kò sí wàhálà. Ó ṣáà ti lóyún ṣá. Kò sí wàhálà. Mi ò ní sọ pé ó máa bí rọrùn o. Mi ì dẹ̀ ní sọ pé ó máa bí. Láyé àtàlàfíà, ìyá ọmọ, ẹ kó àmójúbà wọn. Wà á mọ́ ṣá, wà ló ṣerú ẹ̀ mọ́. Ẹ wo bí ẹ lọ ra ambulance. Ọlọ́run ò ní jẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Ìwọ kejì. Ọlọ́run ò ní jẹ́. Look, nonsense. See, he will no reply. Call him. I don't call him, no reply. See chat now. I don't tire. I don't understand. Me, I no get. I will just tell her what I don't like. Because me, I don't like all this shit. Kashi. So. Okay, show me come. Lọ sí notepad yẹn, àwọn kíní tí mo commas, àwọn format tí mo cover where fi síbẹ̀ yẹn lọ máa fi bá sọ̀rọ̀ kó paste kíní yẹn síbẹ̀ fún. Just no worry, they do it in the day. This your guy funny. Calm down. You go chop money. No mind that, Jai. Hey, this is not the commission. Hello? Hey, Baba, how you doing now? Me, I don't call you tired. I don't even send you message for WhatsApp. You no reply. Baba, that you fall. If you fall now, how to play, Baba? You carry go now. Okay, Baba. Oku ya woni, ya olo ma si, yo, anything. I swear to God, not today. So you go be now. You don't pay. Oh, shit, Baba, it is sure. Okay, how you go be now? Normal level, 60-40 or 7-3. You too like money, but no one now. You gather day. Nah, normal, be pay stamp for that one now. For that one, no, I will call you now. Yeah, okay. It is all. Yeah. Don't feel. It will be 3 weeks. Mo ti bá ilé sọ̀rọ̀ kò sanwó kò ṣe anything. Ṣé báyìí ni wọ́n ṣì bá ẹ̀ sọ̀rọ̀ tó dé ti sanwó lé ni? Ọlá, every time I say máa gbé lápì, máa gbé sí mi wájú, mi wọ́n ta. Kí ni intention ni? Sọ fún mi kí ni intention ni? Ṣé yẹn ò ṣòro mò ń ṣe ìwé lọ pé kíní bẹ̀ torí tí òjò tó kọ ṣe máa sọ̀rọ̀ di FBI bọ́ mi lọ́wọ́ ni. Ṣé tó pé mo ti ń sọ pé òun fetí gbé ní ti calm down now. Ìgbà wo ló bẹ̀rẹ̀? Which time start? I don't tell you, just watch and learn. You don't know why I don't tell me ti don't G dem me abi o G for this thing now. What did they do you? Sorry, àwọn ní film tó máa ń sọ pé kọ́ máa sọ pé àwọn sáyé ṣe 40 years, 25 years on stage. Kíní kan. Ọmọ, èmi gan yẹ kí n máa ṣe 20 or 25 years on lapi o. Ó pẹ́ o, bá sùn báyìí. I will tell you what I did, I will tell you everything. That one is smart, but no worry. Just do what I say make you do. Watch and learn. Simple. You go chop money, you go buy house. So. I won't buy it. You go buy Benzo. Benzo, my farabalẹ̀, boy. Bro, I bet being that loud, that loud. What is shake me? Fair. What is your call babes. Yeah. Ṣé tó bá ti kébé kó pa àwọn ilé kó fi jẹ́ kí iṣẹ́ lórí ẹ̀ lọ́lẹ̀. Olùṣí ẹ ló máa gbórí kó wá lè. Ọmọ, ó yá. Ó yá. Ó pọ̀. Ẹ jẹ́ ká bizza. Dá wọn wo. I want change my car. I want change down. I want change.
You made a fool of me. Ọ̀rẹ́ mi, má ronú bẹ́ẹ̀. Ọlọ́run ní dójú tì ẹ́. Lágbára Ọlọ́run, ojú ò ní tì ẹ́, ṣó ti gbọ́. Pẹ̀lẹ́ ṣùgbọ́n. Ìgbà tó rẹ̀ mi pàkíyèsí mi sí. Mo rí kejì pẹ̀lú ọkọ ẹ̀. And they were too comfortable with each other. For my liking. Tóyìn, honestly kì í ṣe pé mo gba ọ̀rọ̀ yìí lẹ́nu ẹ̀. Mo mọ ibi tó ń lọ, bí ilé ayé ṣe dà ní. Àmọ́ ṣorí kejì, ó mú èmi àti ọkọ mi, ó mú wa bí ẹ̀gbọ́n ni. Ó páyà wa gan. Especially ọkọ mi kò ń lè wo ojú ọkọ mi báyìí. So don't even go there. We are like one big family. Kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀. But èmi ni mo lọ sọ́yọ̀ tí mo tó kọ Ọ̀yọ́ bọ̀. Èmi ni mo rí. Ó sì ń bẹ̀ mú nǹkan tí mo rí. Àti wípé ọkọ tèmi là ń sọ̀rọ̀ ẹ̀. Àti ẹni tó kù fẹ́ mi tí mo mú gẹ́gẹ́ bí àbúrò. So má worry. Èmi ni mo mọ̀ wọ́n tán, mo rí wọn tán. You're right about that. Yeah. Mi fẹ́ jẹ́ kó dàbí ìgbà tó jẹ́ pé bóyá o fẹ́ máa san àwọn nǹkan láti fi balẹ̀ mi jẹ́ because mo understand plight ẹ̀. Ìlú tó ti bàjẹ́ ni. Àwọn ọmọ yìí ò ṣe trust. But ṣorí kejì, God sent ni. Àti pé ó ti mú wa bí ọmọ ìyá ẹ̀. Èèyàn ṣáà lè máa bá ọmọ ìyá ẹ̀ ní nǹkan pọ̀. Ó sọ fún mi nípa kejì. Mo ní kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀. Then I trusted you. I loved you. Àbí ó ní nǹkan tí ó yẹ kí obìnrin ṣe fọ́kọ tí mi ṣe fún ẹ ní. I gave you everything. So we should mess everything. The dream of one man, one wife, ó dẹ̀ shatter ẹ láàrin méjì. Toye, you're telling me to forgive him. I'm sorry. I quite understand him to mess up. I've messed up everything. I've destroyed things, you know. I've shattered your emotions, you know. I've betrayed you. I know. Okay. Uncle Dele, ibi tẹ́ tí ń bá bọ̀ yẹ kan ló yẹ kẹ́ ẹ̀rù kẹ́ tó lọ ṣe gbogbo ìranù nǹkan ọ̀dọ̀tí tẹ́ lọ ṣe yẹn. Mo kò jọ bá mi bẹ̀ ọ̀rẹ́ kó dáríjì mi. Kò jọ dáríjì mi, mo promise ẹ. Irú ò ní ever ṣẹlẹ̀ mọ́. I promise you that. Ọ̀rẹ́ mi jọ má bínú ṣó ti gbọ́ má bínú. Kí má kàn bínú ni. Ìjọ ń torí Ọlọ́run. Bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló máa ṣẹlẹ̀ sáwọn ọmọ tí yẹn bá bí. Nǹkan tèmi mọ̀ ni pé àwọn ọmọ tèmi ò lọ́bàkan. Àwọn ọmọ mi ò lọ́bàkan. Àwọn ọmọ mi ò ní step wọn, ò ní step brother wọn, ò ní step sister. Délé ó fi àjẹ mí. Délé fi àjẹ mí Tóyìn. Kejì. Kejì. Kò sí wàhálà. Ẹ̀yin náà ò gẹ̀. Má jẹ́ kó nǹkan máa ṣẹlẹ̀ fún jẹ́ kí n pàdé owó tó jẹ́ kí n ṣe nǹkan tí mi ò fẹ́ mo manage ni. Mo manage àti ó. Ó mà ṣe o. Ọmọ ní ìbájọ́ ní àbáyọ̀. Ìwọ wá sọ mí déèyàn burúkú lójú àwọn tó nífẹ̀ẹ́ mi. Má bẹ̀ mí. Kejì má bẹ̀ mí. Sórí lọ́jọ́ kìíní àná mo bí ẹ léèrè pé kí ló wà láàrin ìwà àti ọkọ ọ̀gá ẹ̀ oníkòsí. Ìsúnmọ́ mi. Mama Kejì International. Ẹ kò lè ma. Báwo ni káàbọ̀? Kejì. Ma. Kí ló wà láàrin ìwà àtọkọ ọ̀gá ẹ̀? Èmi, Uncle Dele, papa, kí ló fẹ́ wà láàrin wa? Dá ẹ lójú. Mọ́mì, kí ló fẹ́ wà láàrin mi àtọkọ ọ̀gá mi náà? Ẹ wo kò sí nǹkan kan láàrin wa jàre.
ṣó nǹkan láṣìírí ti tú ìbáyìí bó ló ti rí wà pálapàla tó ń wù yìí. Ẹ wo mọ́mì, ẹ̀yin náà kàn ń sọ̀rọ̀ ni o. Ṣé bí nǹkan tí mo ṣe fún survivor wa ni now. Bá tí mo rí pé Uncle Délé like mi, mo ṣe fi pé kí n gbà fún wọn kó lè máa help wa. Kejì, mi ò rán ẹ ńṣẹ́. Kejì, mi ò rán ẹ ńṣẹ́. Mi ì rán ẹ ńṣẹ́. Ṣé ọ̀nà tó tẹ̀yẹ kó o gbé gbà nìyẹn? Dá mi lóhùn Kejì. Ṣé o mọ̀ pé mò ń sọ fún ẹ? Ìfẹ́ tó ní sówó ti pọ̀ jù Kejì. Ó ti pọ̀ jù, ó dẹ̀ ń bà mí lẹ́rù. Kejì, ṣọ́ ara ẹ. Kejì, rọra. Ti gbọ́, ẹ rán mi iṣẹ́. Mi ì rán ẹ ńṣẹ́. Ẹ rán mi iṣẹ́ àbí? Mi ì rán ẹ ńṣẹ́. Ọ̀gá tí wọ́n wá sanwó lé wa ń gbà yẹn gbà. Gbẹ́gbẹ́gbẹ́ ní ẹ̀sán jọ. Kó gbé gbogbo ẹnu ẹ̀ kó gbé sọ́hùn. O mójú olóore o fi gúngi, ẹnu ẹ̀dẹ̀ ìṣìnró bàlàbàlà. Ṣé wà ní wọ́wù yẹn? Mọ́mì, kò ń ṣe pé mo fẹ́ gba ọkọ wọn. Ṣé bí nǹkan tó ṣẹlẹ̀ yìí ni àṣírí fi tú? Ṣé bí akọ ń yọra wa fẹ́ ni nà? Ẹ wò kò dẹ́ ṣe mi ní first person tó máa ṣe é. Kejì ṣọ́rọ̀ ló ń sọ ní gbòòrò ẹnu yẹn. Kejì ṣó mọ̀ pé mò ń sọ fún ẹ. Ṣó mọ̀ pé mò ń kìlọ̀ fún ẹ. Fadémi lórí Kejì. Fi Adémi lórí o. Mọ́mì, kò ń ṣe mi ní first person tó máa ṣe irú nǹkan báyìí. Kò dẹ̀ lè jẹ́ mi ní last person. Kẹ́yẹ́ máa take irú nǹkan báyìí bíi pé nǹkan bàbàrà ni. Kejì ṣọ́ ara ẹ. Kejì ṣọ́ ara ẹ. Kejì ṣọ́ ara ẹ. Mọ́mì, mo fẹ́ lọ sùn. Ṣé gbọ́? Ó ti jẹ́ ẹni tó máa jọ. Ó ti jọ. Ibi tẹ́ bá sì mí dé o, ayé á rí. Wọ́n á mọ̀ wípé ẹ̀yin lẹ bí mi o. Ẹ̀jẹ̀. Mọ́mì. Ẹ̀jẹ̀. Mọ́mì, ẹ dìde náà. Kí ni? Ewu ẹ̀jẹ̀ ń dà lára mi. Ẹ̀jẹ̀ báwo? Pẹ̀lẹ́. Ṣé wàá lọ clean up? Ẹ̀kọ́ mi lẹ́ẹ̀kọ́ tó yẹ. Ẹ̀kọ́ mi lẹ́ẹ̀kọ́ tó tọ́ ò. Kí n lè jẹ́ ènìyàn lẹ́yìn ọ̀la. So, this is Kejì. Ó fẹ́ máa gbé pẹ̀lú wa. So, how long is she staying for? Títí dìgbà tó náà fi máa get to steady. Teju, that's not a definite answer, and you know that. A máa tẹpá mọ́ so that whole steady á lè tètè yá. Kí ló ń ṣe ẹ́ now? What's wrong with you? Ṣé nǹkan tó sọ kalẹ̀ ń sìn ṣó jọ definite answer lójú ẹ̀ ni? 1 or 2 months. By then, ó yẹ kí ó steady ready. 1 month. All right. Fine. Thank you. Ọ̀rẹ́ mi, kí ló ń ṣe roommate ẹ tó ń ṣe bí nǹkan tí èyí yàn? Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Moyo wà very pleasant gan. But I think she's dealing with a lot presently. Ọlọ́run lọ́wọ́ pẹ̀lú ìlọ́tì yẹn. Àmín. So, ọ̀rẹ́, feel at home. Thank you. Kí ló máa jẹ, kí ló máa mu? Ó máa wá okay ń tèmi. I hope you omu nǹkan wá fún mi o. Let me help you with your bag. Thank you. Thank you. Do you have anything else to do? No, I'm fine. Mo ti sọ fún ẹ pé I don't want to have anything to do with him. Mo kí ni kí wọ́n fi léyìí ṣe? Lọ sọ́nù, dá padà ó lè máa lò. I don't care. Ó ṣe kí n gbọ́wọ̀ gan-an. Ìdààmú má bínú. Mi ò bínú, but you know gbogbo nǹkan tí mo go through ní last relationship mi. And I don't want such to repeat itself. But Tomiwa seems more like a responsible person. Responsible? Yeah. Ìwọ jẹ́ arínúròdì àbí? No, but mo ti sọ fún ẹ wípé cosmate mi kan sọ wípé church kan náà làwọn jọ ń lọ. Church yẹn gangan ló burú jù. I understand, but tọkùnrin bá kọ ni, ọkùnrin la máa fẹ́. Tá bá dẹ̀ ní ká díjú,
kẹ́ni burúkú kọjá tẹ́ni rere máa fi kọjá mọ́yàn lára èèyàn onímọ̀. Give Tomiwa a chance, please. 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 Ken, to be me money for me. Rárá o. Mummy, ṣé ẹ mọ̀ pé nǹkan tó máa jẹ́ káwọn girls ṣe runs in school lélẹ̀ ṣá. Láti bí ọ̀sẹ̀ kan ni mo ti ń béèrè 5,000 lọ́wọ́ yín tẹ̀ send ẹ̀ sí mi. Okay, kò burú, kò sí wàhálà. Ṣebí tó bá yẹ pé ìwé ò ṣe kà, máa kúkú máa bọ̀ nlé. Mo ti gbọ́, kò sí wàhálà. Mo ti gbọ́, ó dàbọ̀ mà. Kejì, kí ló ṣẹlẹ̀? Mi ò ráyè ẹjọ́ bá ẹja rẹ̀. Kí ló ṣe ara lé ẹ? Here are my gifts. Let me check it out. Oh my God. Ṣé mo pé despite pé baba lecturer yẹn ni a máa ṣe test wa ní next week. Ó make sure pé a ṣe lè ní nítorí ẹnìkan bí nínú class wa. But that's not nice now. Kí ló ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀? Bọ́ kí la fẹ́ ṣe? Bọ́ àwọn kan láwọn máa lọ bẹ̀ ṣá. Bọ́ kí ló tẹ̀ máa ń ṣe àwọn lecturers nǹkan náà? Wọ́n máa ṣe bíi pé agbára wà lọ́wọ́ àwọn. Tọ́mí wá pọ̀ rèé. What's up, babe? Thank you, Elushe. People let's jump Actually, mo ṣe ń bọ̀ sí ni mo pàdé Kejì ní junction. I started to get right now. Ẹgbàá mi. Tó tó gba àwọn èèyàn tó wà nínú hostel yìí, àbí ládùúgbò yìí, ó wá jẹ́ Kejì nìkan ló gbé. Excuse me? Excuse me, kí ni? And you, mo mọ̀ pé o ti hide boyfriend mi tipẹ́tipẹ́. But tó bá dán wò wá dọ́tọ̀ ni, I promise you. Mo yọ̀ máa ní sùúrù náà. Lift lásán ni Uncle Tomi wá fún mi. Ìgbẹ́ni ọjà kẹjọ, aṣẹ́wó òṣì. Hey, baby, we shall take a new ride. Or take a new lift. Let's go, kiss. Thank you. I love you, baby. Oh, let me open the door. Oh, thank you. Tẹ́jú. Mo rí mú ètè sọnù. Ní kíni? Ṣé o mọ̀ pa rẹ̀ máa ń gbóná ni? Kí ló dé tó ṣe máa gbà kí boyfriend ẹ̀ fún ẹ ní lift? Ọ̀rọ̀ burúkú ló sọ lẹ́nu yẹn. Mo yọ̀ ní kó deal pẹ̀lú insecurity ẹ̀ náà. Torí èèyàn kan wà bí kan sì tó máa bínú ní kí n deprive ara mi nínú òrùn burúkú tó ń ràn kéèyàn má fún mi ní lift tó fẹ́ fún mi. Wá gbọ́ o, kó lọ sọ fún. Tí èmi bá máa gba ọkọ èèyàn, tí bá máa gba ọkọ mo yọ̀, mo máa gbà á, mo máa fomi ṣan lọ́wọ́ kò dẹ̀ sí nǹkan tí Júbítà ẹ̀ máa dà. Nǹkan tẹ́mi ṣáà máa sọ fún ẹni pé kó má fèṣù lẹ́sẹ̀. Kéṣù náà má fẹ̀sùn kàn mí, ṣùgbọ́n. Ẹ kúlé o. Kí ló dé? Látàárọ̀. Ó jó oúnjẹ ni. Màámi, ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló bá mi jàre. Ọ̀rọ̀ kí wá ló bá ẹ? Ṣé kò ń ṣe ọ̀rọ̀ ọ̀rẹ́ yẹn ló ṣì ń ròṣà? Màámi, ṣé kò tó rò ni? Ṣé béèyàn bíi tèmi lòun náà? Ẹgbẹ́ mi dẹ̀ tún ni. Bá tó ṣe pé wọ́n ti forí tèèyàn gbá parọ̀. Kò dẹ̀ rí bẹ́ẹ̀ o. Lágbára Ọlọ́run ó máa rí ṣe. Ó máa rí jẹ, ó máa rí mu. Ti gbọ́. Ṣé bó yẹ kó fọ̀nà mi ni? Ó dẹ̀ hide update fún mi. Màámi, èèyàn burú gan o. Ìwọ filẹ̀, Ọlọ́run máa ṣe ọ̀nà tiẹ̀. Nínú iṣẹ́ tí o yàn yìí, ó máa rọ́wọ́ mú o. Màámi, ẹ wo, èmi náà mo fẹ́ make ẹ, mo fẹ́ máa cash out kí n máa bìzà nígboro. Ṣé o wá rí? O máa ní owó débi pé ẹ̀rù máa bá ọ̀rẹ́ ẹ̀. Ọlọ́run. Ṣé lóòótọ́? Kí ni? Ó máa mú ẹ débi kan lọ́la. Màámi, ẹ bá fi lè ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n máa gbà ń gbòòrò pọ́ ọmọ yín ti make ẹ̀.
ọmọ yìí ti arrive. Ìwọ ṣáájà ó yá ṣe wà dé jẹun sí. Má jẹun. Tọ́rọ owó máa dé jẹun. Báyẹ̀ sọ pé ó máa dé yẹn jẹun. Ẹnìkan á gbowó dání àwa ní kìnnìkan a máa ṣiṣẹ́ kan àwa lóhùn ní fi hàn níbi tó níyà sí. Jẹjẹ rẹ bẹ́ẹ̀ ni sọ promise mi. Ilé o, láyà ni, ọdẹ ni o, láyà ni. Tẹ̀búrẹ́àtà kíkí kàmbàlàtì ẹrẹtì kẹ̀kẹ́kẹ́ kìkìkì orí àkàkàkàkà. Àdúrà yẹn ti gbà. Gbogbo ẹ̀mí kẹ́mi tó ń tẹ̀lé ẹ káàkiri kò dìtẹ̀ mọ́lẹ̀ lónìí. Ogun nílà oòrùn, ogun níwọ̀ oòrùn, ogun ní gúúsù, ogun láríwá kò dìtẹ̀ mọ́lẹ̀ lónìí. Kógun ayé ẹ ṣẹ́, apáláṣẹ ni. Gbọ́ aláṣẹ ọ̀run, gbọ́ ẹni tó lóhùn, gbọ́ olúgbòhùn. Torí pé kí ni ohun tí ìwé ayé bá wí lẹ́gbà ọ̀run gbà. Ó ti rí bẹ́ẹ̀. Ìtọ́kàn ò balẹ̀ rí kó tó padà sẹ́nu ó ṣe wọ̀. Ọmọ dìde dìde. Bẹ̀rẹ̀ sí ní yọ̀. Ọmọ máa yọ̀ máa yọ̀. Máa yọ̀ máa yọ̀ máa yọ̀. Kí ni ìdí tó fi ń yọ̀ ni pé bá a ṣe ń gbàdúrà lọ yẹn. A mú mi rí àwọn ẹ̀mí aláṣọ funfun tá à ń pè ní áńgẹ́lì lápá ọ̀tún. Bẹ́ẹ̀ tún la mú mi rí àwọn àǹjọ̀nú lápá òsì. Ṣàngó wá dúró pẹ̀lú òsè wípé tí àwọn aláṣọ funfun bá kọ̀ tí wọ́n bá ṣe smẹ̀smẹ̀, táwọn àǹjọ̀nú bá kọ̀ tí wọ́n ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́, wọ́n fẹ́ parapọ̀ láti ja ogun ayé yẹ. Ìdí tí mo fi ní kó máa yọ̀ nìyẹn. Máa yọ̀ máa yọ̀. So wá rí lẹ́yìn yẹn àwọn àgbà bọ̀ wọ́n ní wípé ẹni tí ò bá mọ bí tí ẹgbẹ́ ẹ̀ ti ń là kí ló máa ṣe? Wọ́n ló máa sáré kú ni. Ó máa sáré kú ni. Àwa mú mi rí nínú ẹ̀mí pé wọ́n gan alára. Ó ti sáré ó ti sáré ó ti sáré jọ̀nàjọ̀nà gbogbo ẹ̀mí ẹ̀ ti ń gbọ̀n. Ṣùgbọ́n wọ́n ò ní kú sórí eré. Ò ní sáré kú. Àsálà ló máa sá. Pàápàá jùlọ ó máa sọ pé mi ló kàn. Wọ́n sọ pé mi nire kàn. Èmi ládé kàn. Èmi lóye kàn. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Kókó ètò tá a fẹ́ ṣe ni wípé wàá wá lọ báyìí. Wàá lọ. Tó bá tèkẹ́ wípé kò lọ sí Bẹ̀nẹ̀, wàá dé Bẹ̀nẹ̀. Tó bá jẹ́ Amẹ́ríkà, ó jẹ́ Dubai. Ibikíbi tó bá ti máa rí obìnrin tí wàá tiẹ̀ ò tí ì pàdé rí. Tó bá ti rí báyìí, gbà mú kò sì máa mú bọ̀ lọ́dọ̀ mi. Ó tán. Wo yàn yí ẹ. Sórí gbogbo àwọn ọmọ kéékèèké jájọ́ pé tí wọ́n bá fì síbí ayé á dà síbẹ̀ gìrìgìrì. Tí wọ́n bá tún fì sọ́tún ayé á tún dà síbẹ̀ gìrìgìrì. Kì í ṣojú lásán ò ṣe wèrè. Wọ́n tẹ́ ń dì ní. Wọ́n ti sáré jọ̀nàjọ̀nà wọ́n tọ̀ àwọn àgbà lọ. Ìwọ náà ti wá dé báyìí. Àwọn àgbà kan ló wá báyìí. Bàbá wọ́n gbàgbé o. Eléyìí tí wọ́n àti ẹ ò tí ì fojú kanra rí ni mò ń wí o. Àjèjì obìnrin tí wọ́n àti ẹ ò tí ì fojú kanra rí. Má wàá jẹ́ ẹ̀jẹ̀ kó jẹ́ ìlú yìí rárá. Kó jẹ́ látọ̀nà jíjìn tó pé tíṣẹ́ bá dáhùn lára ẹ̀ báyìí. Wọ́n tiẹ̀ nílé trace ẹ̀ wá báyìí. Ó ní kó mú wá fún mi. Wòlíì ìgbà wo ni ká mú wá? Ìgbà wo ni ká mú wá? Wọ́n fẹ́ mọ ìgbà àti àkókò. Wọ́n kì í sọ fún yín wípé nígbà tí ẹ bá realize àti ìyá àtọmọ pé ìyà tó ń jẹ yín tó ń mu yín lójú bí omi tó fẹ́ bà tí yín jẹ́ tẹ̀ ń wà mú bí ẹni wà gàrí mu nígbà tó bá sú yín gẹ́lẹ́ ìgbà náà ní kẹ́ ẹ máa bọ̀. Wọ́n ń jó mo ráwọn ẹ̀mí lọ́rùn arábíkà ìrẹ́ àkàbẹ̀ kàbàkàbàkàbàkàbà àṣàrẹ́ kàbà kàbàkàbàkàbà.
Bàlẹ́bí. Ọ̀la. Ọ̀sẹ̀ kan wà tí pé a máa ti ìròbìnrin kankan. Ẹ̀rọ gbogbo ìyànjú ni mo ti gbà lórí ọ̀rọ̀ káàtì ìròbìnrin yẹn. Àwọn ọmọ yẹn kò tiẹ̀ yé mi. Ẹ mọ̀ pé àwọn obìnrin nísìn owó náà ń ta sí owó lóbìnrin mọ̀ ní tí ò bá lówó lọ́dọ̀ àwọn obìnrin nísìn kò ráyé wá. Wàhálà nìyẹn o. Kí la fẹ́ ṣe báyìí? Mami, èrò kan dẹ̀ sọ sí mi lọ́kàn. Bẹ́ẹ̀ irú wo? Èwo la tún rí gbọ́ báyìí o. King Mula. Okay. Wow. Ó dàbí pé bọ̀bọ́ yìí máa lówó lọ́wọ́ o. Let me follow him back. Irọ́ ọmọ ìtì follow back. Pápápá. What? Okay. Hello, beautiful. Nice to have you here. Irọ́. Hey, so this kid go to reply. Glad to have you here too. Love your pictures. What can I do for you? Wow. Glad to have you here. I love your pictures. Can I get to meet you? Ọmọ ìtì wọ́ṣẹ́. Ó ti tán. Ọmọ ìtì wọ́ṣẹ́. Ọmọ ìtì wọ́ṣẹ́. Kí ni mo lè sọ o? Kí ni mo lè sọ o? I saw this thing easy. Ọmọ ìtì wọ́ṣẹ́. Wow. Oh yeah, sorry bá mi send this account mo fẹ́ transfer ẹ̀ séyàn. Ó pè. Mo ti fi ẹ ṣe kúkú jẹ́ bá yín transfer ẹ̀ sẹ́ni ẹ̀ directly. Ojú ẹni tó gbọ́ àbí? Ẹ má bínú. Ṣé nǹkan tá a ní kó ṣe? Kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú yẹn, mo ti bẹ́ẹ̀ fi charges sí lórí. Wàhálà. Ẹ pa ká nọ́mbà yín. 00 50 32 546. Ó ṣé gan jẹ́, mo ti rí owó yẹn o. Yeah, thank you. So, ìgbà wo ló máa bá mi change phone mi báyìí? Oh, really? Oh my God, thank you so much. Kò máa sí rẹpẹtẹ. Ó kàn jẹ́ pé àwọn kan tó ti rò bí àwọn nìkan ló dá boyfriend olówó fún ni. Ọlọ́run dẹ̀ gbà ọ̀nà ara ẹ̀ yọ, mo pàdé ẹ̀. So, how is mommy? Wo má bínú, mo mọ̀ pé àwọn olóyè kí kọ́kọ́ béèrè. Okay dear. Àgbàyà ni ẹ́.
Fimi lejo. Oh, my bye sorry later. All right, I love you too. Múra síṣẹ́, má ṣe ṣọ̀lẹ, àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í tán ní jẹ. Múra síṣẹ́, má ṣe ṣọ̀lẹ. Mami, àti bọ́ sówó. Owó kìkì àti bọ́ sówó. Mami, ẹ mọ ọmọ tí mo sọ fún yín yẹn pé mo máa ń bá sọ̀rọ̀ nífẹ̀ẹ́. Kejì. Bẹ́ẹ̀ni. Ó ti gbà. Ó ti gbà. Ó ti gbà pé òun ń bọ̀ ní wíkẹ́ndì yìí. Mami, inú mi kàn ń dùn mí. Bye bye to poverty. Bye bye to jágbajàgba. Bye bye to rádaràda. Mami, oṣù ọ̀pọ̀ máa wà. Mami, oṣù ọ̀ma jẹ. Oṣù ọ̀dà kú. Owó dé, owó máa dé o. Ibi ọ̀nà ti ń tọkọ̀ nílẹ̀ yìí o. Owó dé. Owó ti dé. Owó ti dé, màámi. Ká máa gun mọ́tò. Ọlọ́run. Ká máa gun mọ́tò. Ọlọ́run. Jẹ́ kí n pè pásítọ̀. Ó yá ẹ pè wọ́n. Ẹ pè wòlíì, ẹ pè wòlíì. Wòlíì mi o. Ẹ pè wòlíì o. Ẹ jẹ́ kán mọ̀. Ẹ jẹ́ kán mọ̀. Ẹni òdòdó tó fẹ́. Hello, wòlíì. Dè wá lọ́nà kó wá ná wa. Ẹ̀yin ò lè jà ní. Ká máa lù ọlọ́pàá ìmọ̀ye ìgbà kódà kan fọ́ lójú wọn máa fẹ́. Dájúdájú ìwọ lọ́rọ́ wọn wá kọ́ lọ́n sọ fún mi. Àrìndì ni ẹ́. Èmi àrìndì. Bẹ́ẹ̀ni àrìndì ni ẹ́. Ẹni tó bá yẹ pé kò tó fẹ́ nìyí, mo bù wọ́n. Kí ló wù ú? Kí ló ṣe fún? Ọjà ọmọ mi wèrè ni. Ṣáyé ẹ fẹ́ bàjẹ́ ni. Ẹ wo ìyá wa sójú lẹ́yìn náà wo ìdojú tí mo jẹ̀ kí olómi. Kì í ṣe pé Mọ́ńkẹ́ ń sọ̀rọ̀ àṣẹ nìkan o, but gbogbo nǹkan tí Mọ́ńkẹ́ bá ń sọ báyìí wà báyìí ni. Ní tí bá burú ní pa tán báyìí tó ní kò kú lọ ní. Ẹ jẹ́ pé n tọ́ fẹ́ nù, mo bù wọn kọ́ mọ́ mi. Àṣẹ! Kí ní tọ̀ bá ń lò tó fi máa sọ̀rọ̀ tí máa ń ṣe fún mi. Sórí Mọ́ńkẹ́ tó ń wò ó ti bẹ́ bọ́ra mu tí yangan ó sì ti fòwúrọ̀ kùtùkùtù máa mú orin sàgbọ́dọ̀ papọ̀. Ọ̀ṣà rẹ̀. Ẹ mọ́ta yìí, ẹ ń kun dẹ́ndẹ́ orin. Ẹni yà á sí. Iye ẹ̀sìn ẹ̀ ń kun orin. Tábà kọjá bá ní kára sọ pa yín. Ìgbà alájọ ṣáwó. Kò sálàfíà lára mi. Èmi gan náà ń ṣe pásọ̀ tó gbádùn náà tí bá gbádùn ṣé màá wá sọ́dọ̀ yìí ṣé pásọ̀ yẹ kó lọ́dọ̀ babaláyé náà wà òkè náà. Ọmọ yẹn a gbúdọ̀ jẹ ọmọ yẹn gbé wá sínú ilé láì. A máa kí gbé kẹ̀. No, ti gbé bí tí wàá wà ní ti gbé náà. What are you talking about? Tí o bá bá mi wá Mọ́ńkẹ́ jáde níbi tó tọ́jú ẹ̀ pamọ́ sí, tí bá bẹ́ẹ̀ fa wèrèwèrè á ṣe é o. Dẹ́kun mélòó mo ti kìlọ̀ fún ọ pé ní gbọ́dọ̀ rí wàtẹ́gbọ́n mi pọ̀ mọ́. Sọ ikú tí ó pọ̀ dé mbẹ̀ lọ́wọ́ àpò. Èyí tí ó pàgbẹ̀ mbẹ̀ lọ́rùn mi. Ikú tí ó pa mi mbẹ̀ lọ́wọ́ Mọ́ńkẹ́. Sọ kí ló ń kọ́ ti tẹ̀? Orí ejò ló ń pè mí o. Orí ejò. Ẹ bọ́lá lè yí àbẹ́yàn. Mo ṣáà ń gbọ́ ìwọ àti Mọ́ńkẹ́ o. Tẹ́ bá lọ dájọ́ sílẹ̀, tẹ́ bá jọ ń ṣiṣẹ́ pọ̀. Kí ló dé ìgbà wo ni Olúwa áńgẹ́lì Olúwa ń kọrin yangidú létí mi? Olúwa ní iṣẹ́ ìrere mi. Ó ti dé stage tí mo gbọ́dọ̀ pè ẹ́ sọ́dọ̀. That is you, Mọ́ńkẹ́. Ẹ ní sí orí. Marriage is a beautiful thing. Gbogbo sọ̀rọ̀ jọ, ìgbà wo ló jápa? Kíyà má bàa jẹ mí náà ló jẹ́ kí n yà. Wọ́n ní igi kan ò lè dágbó ṣe. People are raising all sorts of questions about this company. Mo ti lówó jù lọ, mo ti ga jù yín lọ nìyẹn. What's your loss? Who's the guy? Who's that guy? Tó o ti sọ̀rọ̀ ẹ̀ fún mi. Jehe. Jehe. Explain all this. You don't know anything about him and your pictures are all over everywhere. What is come over you? Over what? Tí bá ń gba right, kò gba left. Tí bá ń gba left, kò gba right. Ajá ti bẹ̀rù kó bẹ̀rù àrùn. Kẹ́ni kọ́ mọ́ kú sí ni. Why haven't you been picking my calls for the past 2 days? I was busy. Ó fi yà jẹ mí.
láti má bá bọ́bọ́ yẹn ní anything now. Gbogbo nǹkan tí mo ní láyé yìí ni màá fi bá tiẹ̀ jẹ́. Kò lè sí yálà ya anybody tó lè gbà ẹ́ lọ́wọ́ mi. See, you need to calm down. You are taking this too far. I am taking it too far. Yes. Kí ló ṣe Mr. Jida Kimbari? Nothing. But are you insane? I think there's something you need to know. What's that? I wanna love you. Ojú nìkan ẹgbẹ́ kò ṣe sùúrù. Kejì. Àbúrò Ṣọlá èwo nìyẹn? Ṣọlá èwo tí ni? Ṣé o rí ní WhatsApp group secondary school wa? Mi ò ní sí around you. Kí ló ṣẹlẹ̀? Mo ń travel weekend yẹn. Wow, I'm so happy about this contract. Hey, Pomo, imagine though. This one is a very huge one for me. Wow, so don't want plan to travel, so. Hey, this weekend, Weekend? Yes, I'm set to go this weekend. So mo dey feel pé màá ṣe máa jọ wà papọ̀ on the weekend. O ṣáà mo movie tí mo sọ fún ẹ yẹn. I really want to see. I know. You know what? Don't worry. I'm gonna have to do some makeup to you when I get back. But put more how important this contract. Yeah. Let's make sure we execute this contract first. Okay? Hi. Okay, but I'm gonna miss you though. Oh, I'm gonna miss you. Bọ̀ kí ló kún ẹ̀ pẹ̀lú ibi tí mò ń lọ? So, Sọmíwá àti idiot yìí wọ́n ń pè mí ò mọ̀ plan wọn àbí? Ẹ̀yin méjèèjì fẹ́ lọ ṣe weekend getaway. Ẹ wá ní disguise. Nǹkan tí mo fi jù yín lọ, mo máa fi wọ̀nyí. Ṣé àrọ́ra? I'll make sure pé o mú nǹkan. Ìyẹn gan ló ṣọ́ọ̀jù. Ọlá, irú church wo ni mọ́mí wa yìí? Má worry, má fòyà rárá, kò sí wàhálà. Màámi, wòlíì, a ti dé o. Mọ́mí, ẹ ká sọ̀rọ̀, mo ti look forward láti meeting. Ẹran yín nìyẹn. Ilé o, láyà ni. Ẹran yìí má dé dáa púpọ̀ o. Ẹran yìí rẹwà. Ṣùgbọ́n mo rẹ́jẹ̀ èèwọ̀ a lè lò báyìí torí pé kí ni eléyìí ń ṣe nǹkan oṣù ẹ̀ lọ́wọ́. What's going on? Lo bí ti báwo? Bóyá kí mi máa lọ. Dúró ń bẹ̀. Wòlíì, ẹ jọ̀ọ́, kí ló dé tó ń wò bá? Ọmọdé òmùgbò ń pè lẹ́fọ̀ọ́. À ń torí àjájà, oníta ló ń jà lẹ́kùnlé òun. Torí kó má bàa dà wá láàmú lọ́wọ́lọ́wọ́ báyìí ni mo ṣe ṣe pé kó jókòó jẹ́. Tó ti yẹ, nígbà tá a bá fẹ́ lò òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣèrè sà. Màá tún wá ṣe iye á tún sọjí padà. Ẹ mọ nǹkan tí ẹ̀yin méjèèjì máa ṣe fún mi báyìí. Ṣé tó bá ti di ẹ̀yìn ọjọ́ 4 lénìí gẹ́lẹ́ ẹ padà wá àṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ètò yẹn ní pẹrẹwu. Wòlíì, ọjọ́ 4 ti pẹ́ jù. Wo sórí ńgbà tí òkìkí ẹ bá kàn tán tí iṣẹ́ tá à ń ṣe tó bá jẹ́ tán tí iná ètò yìí bá dò wo òkìkí á kàn sí owó ẹ̀rù á bà ẹ́, òkìkí á kàn sí ọlá ẹ̀rù á bà ẹ́.
wo wàá blow bí owó blow. Wow. Oh. Hey. Ẹ ṣeun wòlíì. Múra síṣẹ́, má ṣe ṣọ̀lẹ, àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í tán ní jẹ. Ọ̀lẹ ò lè gbélé yìí o, ọ̀lẹ ò lè gbélé yìí o. Ó dá wòlíì, ẹ ṣeun sà. Okay sà, lágbára Ọlọ́run kò ní yẹ. Àwa náà ti ṣètò kárí pé gbogbo ẹ̀ ló wà òkè. Ẹ ṣeun sà. Okay sà, ó dàárọ̀ sà. Yes sà. Mami, kí ni wọ́n tún sọ báyìí? Ọ̀rọ̀ owó iná náà ń sọ. Wọ́n ní ká gẹ́tò owó yìí kó rẹ́dì kán fi ra gbogbo nǹkan tó nídìí. Bí mo dẹ̀ ṣe wà yìí Ọlọ́run ọ̀la ṣe gbá ẹ̀mí ni. Àní ó dẹ̀ ń dùn mí. Ẹ má wọrí, owó yẹn ń ṣe problem, a máa wówó yẹn. A lè jẹ́ kí àìrówó kó wá dín nǹkan tá a fẹ́ ṣe lọ́wọ́. Ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe, Ọlọ́run á fún ẹ ṣe, Ọlọ́run á fún ẹ ṣe. Kí ló wá máa ṣẹlẹ̀ sí Kejì? Kejì wo? Kejì. Àní kí ṣe òun sọ̀rọ̀ Kejì. Kejì. Ẹni bá máa jẹun gbẹngbẹn. Ó máa tilẹ̀kùn gbẹngbẹn ni o. Sọ̀rọ̀ Kejì. Àní kí ṣe ti dáhùn. Kówó ti yapa. Kí ló kàn wá pẹ̀lú Kejì? Àní kí nǹkan ti ẹ̀wọ̀ ọ̀fẹ́ bíza. Àbí ká má ṣe mọ́. Rárá o. Ọmọ fóònù ilé ti fọ́. Bolo ti fọ́. Kò ní ti gan. Tó bá fọ́ ṣó sán nínú ni. Ṣé bí screen guard ẹ̀ ni? Kí ló ṣe é náà? Wo bí fóònù ṣe wà yìí mi níjọ́ mẹ́rin lọ ajé ń gbọ́. Ọwọ́ mẹ́rin fàdúró fún ṣé wọ̀gàn orí pé ó wúwo lọ́wọ́ ẹ̀. Wo èmi kì í ṣe obìnrin tá máa náà kan lọ bọ̀ jáde. Wo iye tí mo ní mo sọ fún ẹ. Kò gbà kò jù já rárá. Ẹjọ́ ẹ̀kọ́ ó yá bá mi fi tán ṣó sí. Wá ẹjọ́ ń pọ̀ jù ọlá kí ló ṣẹlẹ̀? Ẹjọ́ mi gọ́ṣì wà ń kọ́ mi tí ìyànjú ò tí fẹ́ fẹjọ́ pa mí. Kó gbà bí kó gbà. Ẹbí ẹ̀kọ́ ó yá ṣàkówá kó wá. Dúró má ti lọ jẹ́ nǹka o. Ká súnmọ́ ni. Àlàyé wà náà. Ó dà tí bá mi fowó ọ̀kadà sí. Tẹ̀lé mi wá lọ́gbà. Ọmọ ìkálá gan-an. Ẹ máa lò bẹ́ẹ̀ náà. Àsúré tètè kò ní kọjá lé. Àrìn bẹ̀rẹ̀ kò ní kú sáájú. Ọ̀gá ọlọ́pàá ẹ gbà mí, ẹ ṣàánú mi, ojú kan ẹ̀pà ojú kan èrè mi, ẹ jọ̀ọ́. Ẹ ṣe sùúrù madam. Ṣé wọ́n ti gba statement yín sílẹ̀ ní counter? Bẹ́ẹ̀ni mà. Okay. Ẹ má worry. Màá ní kí wọ́n lọ sí hostel wọn kí wọ́n lọ ṣe àwọn ìwádìí tó máa help case ṣẹ́gbọ́n. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ ẹ tètè bá mi ṣe ní kíákíá ẹ jọ̀ọ́. Ẹ wo ojú kan ẹ̀pà ojú kan èrè ni gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ jọ̀ọ́. Ó ní mo fi ṣe kéde ara ẹ jọ̀ọ́ ọ̀gá ọlọ́pàá. Ẹ má worry madam. Tó bá ti lọ sí hostel wọn, any new information tó bá gather, a máa kàn sí yín lẹ́sẹ̀kẹsẹ̀ ṣẹ́gbọ́n. That's okay. But madam, ṣé ó ní èèyàn kankan tẹ́ fúnra sí tó lè fẹ́ ṣerú ìjàmbá báyìí fún Kejì? Ẹ̀mọ́ ó lè jẹ́ èèyàn tán jọ ní ìjà àbí gbólóhùn àsọ. Rárá, ṣẹ̀dẹ̀ mọ̀ pé léèwé ló wà ní ìwà ń bẹ̀ pẹ̀lú ẹ̀. Ìrò bẹ́ẹ̀. It's okay, ọ̀rọ̀ yín yé mi. That's not a problem. We're looking. Ṣùgbọ́n ọ̀gá ọlọ́pàá ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ nígbà díẹ̀ sẹ́yìn. Nǹkan tí Kejì dẹ̀ ṣe dẹ̀ dùn ẹni yẹn gan-an. Ṣùgbọ́n mi rò pé ẹni yẹn ló jí Kejì gbé torí èèyàn dáadáa ni. Ọ̀rọ̀ yín yé mi. But nírú case báyìí a lè yọ èèyàn kankan sílẹ̀. Kì í ṣe pé bóyá mò ń sọ pé ẹni yẹn ló jí Kejì gbé o, but
ní irú situation báyìí a ṣì need láti fi ọ̀rọ̀ wá ẹni yẹn lẹ́nu wò. Ó yé mi ṣùgbọ́n èèyàn dáadáa ni wọ́n o. Madam, mo understanding part tí yín ni mo fẹ́ kẹ́ play ẹ̀yin kan sọ ibi tí a ti máa rí ẹni yẹn fún wa a kò fọ̀rọ̀ wá lẹ́nu wò ni nothing more. Ó dà kò burú mà. Ó dà ẹ jẹ́ kí n jot case yín down so it will be on top of my list. Tó bá jẹ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n àti kejì bó ṣe sọ, why didn't she tell you where she was going that day? Sir, èmi gan find it very odd. Mi dẹ̀ fẹ́ máa tọ pinpin ẹ̀ kó má lọ rò bóyá torí pé mo gba òun sílé ni mo ṣe monitor life òun. Tẹ́jú. Sir. Àbí ìwà tí kejì abẹ ní gbólóhùn àsọ ni? Rárá sá o. Iṣu. Not at all, sir. So you said ẹni tó lọ pàdé yìí orí Facebook ló ti pàdé ẹ̀. Bẹ́ẹ̀ni sir. Ṣé o tiẹ̀ mọ̀ Google ẹ̀ àbí you can recognize him? Rárá sá o. Baby, honey, stuff like that ló máa ń pe àwọn. Ó dẹ̀ dààmú. Rárá sá. Ọ̀rẹ́ ẹ̀ ní kejì o. If you have any idea ẹni tí wọ́n ti ẹ bá já àbí tó níbo ló wà sùn tó lè fẹ́ hàn mí, it's better you tell us. Tí máa mọ ẹni tí máa sọ fún yín sá, Kéjì ò dẹ̀ kí n báyàn jà. And the only person tí mo mọ̀ tí Kéjì ní gbóná àsọ pẹ̀lú was Moyo. And it was girl stuff. Òun dẹ̀ ṣe nǹkan tó le tó bẹ́ẹ̀. Yeah, Moyo mo tẹ̀lé to travel outside. Bẹ́ẹ̀ni sá. Ṣé o feel pé Moyo ní anything láti ṣe pẹ̀lú disappearance Kejì? Rárá sá o. As a matter of fact, Moyo ti ń process travelling ẹ̀ kó tó di pé Kéjì gan join wa. Àbọ̀rọ̀ lásán fọ́mọlúwàbí. Ìtànjẹ kó sínú fọ́tò. Aláwọn ilé tẹ́ fi sórí Instagram yẹn ni mò ń sọ. Rárá o, mi ò fi àwọn ilé Ìkẹjà o, àwọn ilé yẹn ti cast. Bóyá ilé Island tí VGC yẹn gangan ni mo fẹ́. Yes. Kúlẹ̀. Okay, èló wá ni? 200 million. Ẹ ṣọ́ pé ilé yẹn, ẹ ṣọ́ pé kì í ṣe scam ṣá. Because ibi tí mo fẹ́ sí bóyá ẹgbẹ́ Jagaban. Mo fẹ́ máa bá wọn 30 BG roll. Ṣé get? Yá bí 500 million. All right. Kò sí wàhálà. Náírà ni o. Yes. Máa pè yín next week. All right, ṣe. Kílẹ̀ ń rà, kílẹ̀ ń tà. Màámi, mo ti lọ ná àwọn ilé tó pẹpẹ. In fact, lẹ́ni yìí báyìí, mo ti ná mọ́tò, mo ti ná Range Rover. Kò sí mọ́tò tí mi ò tí ì nà. Kádẹ̀ máa. Kẹ́ ẹ máa gbádùn. Ká máa gbádùn ká jayé. Ká máa ṣe kíni ká máa wa mọ́tò. Àsìkò oúnjẹ ti tó. Oúnjẹ ẹnìyẹn o. O gbọ́? Tètè wá jẹ́ kó tó tutù. Arábìnrin. Ìgbà tí ìṣe pé ó sùn lóru. Arábìnrin. Arábìnrin. Ẹ gbà mí. Arábìnrin. Ọlọ́run má mà jẹ́ àárọ̀. Arábìnrin ó. Ẹ gbà mí. Òní náà lọ pé. Hello sir. Hello.
ẹ wò ọmọ tẹ gbé sọ́dọ̀ mi ó ti kú o. Ẹ tètè wá ọ̀nà tẹ máa fi wá palẹ̀ ẹ̀ mọ́. Ó ṣe kí ni? Mo lé ti kú, mo lọ́mọ ti kú. Ẹgbẹ́ wá bẹ́ẹ̀ ṣe máa wá palẹ̀ ẹ̀ mọ́. Ẹ wá gbé nǹkan yín o. Báwo lẹ ṣe máa sọ pé ó kú? Báwo lẹ ṣe ṣe? Bóyá mo lagi mọ́ lórí ni. Ṣé mo jọ kú lójú àmọ́ jọ apààyàn? Mo ní kẹ́ ẹ wá palẹ̀ nǹkan yín mọ́ òun sọ fún mi pé báwo lèmi ṣe ṣe. Wo ayé ẹ lẹ́nu. Hello? Àbírú ọ̀rọ̀ rádaràda wo leléyìí ná. Mo léèyàn ti kú kán wá palẹ̀ ẹrù wọn mọ́. Òun sọ fún mi wípé báwo lèmi ṣe ṣe, báwo mo ṣe ṣe bí báwo. Mo pààyàn kan lójú ẹ̀rí ni. Ó kú ni ẹ̀ ń pẹ́ kó tó kú, èyí nínú wọn ti ń kú ni. Ẹni tí ò tó gan kú. Àánú yín ò ṣe mí o. Lémi tó yẹ pé tí n bá pe àwọn tèmi látòkè pé kán wá wo páàtì ńlẹ̀, wọ́n á ṣí wọlé ni, wọ́n á bò bí ìgbà tí èèrà bo ṣúgà. Ọlọ́run dẹ̀ ṣe ó pọ̀ yẹ́yẹ́, wọ́n á bù ni, aládàá ayọ̀ àdá ọlọ́bẹ̀ ayọ̀ ọbẹ̀, wọ́n á bù ń bùkúbù. Wòlíì ti pa fóònù ṣá. Kí ló ṣẹlẹ̀? Wọ́n máa di kejì ti kú. Kejì wo? Kejì tí mo mú lọ sọ́dọ̀ wọn àbí nǹkan kí lẹ sọ pọ́n ló ṣe? Rárá ó dà pé nǹkan ti ń ṣe wòlíì. Ó dà pé orí ń ta wòlíì. Ọlá Kejì wo ló? Ọlá má lọ bì kankan o, má lọ bì kankan o, má lọ bì kankan o. Wòlíì burúkú yẹn dà, wòlíì rádaràda yẹn dà. Àwọn dà, ta ló ń pariwo nílé bàbá mi? Ilé bàbá yẹn àbílẹ̀ burúkú. Ilé nílé Jésù. Ọmọ tí mo mú wá sọ́dọ̀ ẹ̀dà. Ìwọ ọmọ tí mo mú wá sọ́dọ̀ ẹ̀dà. mo jẹ́ sára ni tó bá o lè. bàbá mú ọmọ tí mo mú wá sọ́dọ̀ ẹ̀ jáde. Orí rèé o lè dánwò ló bí ya ọ̀kẹ́rẹ́ ìwọ. ọmọ tí mo mú wá sọ́dọ̀ ẹ̀ jáde àjẹ́ bẹ́ẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni. Èmi mọ́ wá sọ́dọ̀ ẹ̀ kò fi bá mi ṣiṣẹ́ ó wá lọ gbé iṣẹ́ yẹn ó lọ ń disguise ó lọ gbé iṣẹ́ yẹn fún fẹ́lómi àbí. Ìwọ bàbá ńlá bàbá ẹ wèrè èmi ni mo sọ bẹ́ẹ̀. Bá mi gbé ọmọ tí mo gbé wá sọ́dọ̀ ẹ̀. Bàbá ńlá bàbá ẹ wèrè ò ní wèrè sẹ́ ìwọ ó dáa àgbèrè oníkú ń gbẹ́wọ́ àgbétìrìsìrì ń gbẹ́sẹ̀ gbèrò síbẹ̀. Mo tún wá sọ fún ẹ pé àbá tí alágẹmọ bá dáṣẹ́ òun lòṣà òkè ń gbà. Mú àdá ọwọ́ ẹ fún mi ò tiẹ̀ dá lábàá mo pa láṣẹ ni mú lé mi lọ́wọ́. Jókòó sílẹ̀ lẹ́ńbẹ̀. Ọ̀rọ̀ yàdá yọ̀bẹ bàbàjà náà máa bàdá ẹ̀rú ìran ńlá bàbá wọn máa sùn lẹ́gbọ́. Ayé ẹ̀gbòsà iṣẹ́ Ọlọ́run yìí máa ń lé o. Ó máa ń gba ìgbàkúgbà lọ́wọ́ èèyàn o. Mo wo tí Jésù mọ́ yàrá ìyá ẹ̀ lára ni mi ìfẹ́ kó fojú sunkún ẹ mi ìfẹ́ kó ṣọ̀fọ̀ ẹ láàárọ̀ kùtùkùtù. Màá kọ́kọ́ sáré fi àdá ìjà etí ẹ̀ bọ́lẹ̀ náà màá wá bẹ̀rẹ̀ sí wá ẹni tó máa rà á tó máa wúlò fún. Mo wo tí Jésù mọ́ yàrá ìyá ẹ̀ lára ni èmi ni wọ́n lọ ń fi àdá halẹ̀ mọ́ èmi wòlíì àgbà yàgbó yàjù ọkùnrin ogun à ń lé bọ́ọ̀lù ẹ̀yìn ó ń lára wájú níbo àwọn ọ̀dà ẹ̀ ní dúró wò orí ẹ̀ máa yọ ẹ o jókòó ń bẹ̀ pálàṣẹ ni. Ọlọ́run àdáyọ̀ bẹ́ẹ̀ àbàtà ni wọ́n máa fàdá yẹn gún gbogbo wọn máa sùn légbò. Ẹ gbà mí. Ọlọ́run àdáyọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ gbà mí. Wọn tí wàá gbókùn eléyìí lẹ̀ àti wà àti yẹ ẹ̀kọ́ ẹ̀ gbókùn lẹ̀ àbí. Á yà yín lẹ́nu. Èmi á pe èṣù lékè kó ṣí wọlé. Á yàdá yọ̀bẹ á kún wẹ́lẹ́wẹ́lẹ́ ni. Orí lọ́tọ̀, ọrùn lọ́tọ̀, apá lọ. Àti gbogbo ẹ̀. Wo tí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá owó dé fẹ́ṣù lékè ntí ẹni ẹ̀. Á bò ni. Àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí. Now you saying you're arresting me or what? Madam, far from that. Just some questions to observe due protocols. Due protocols? How do I move on? For a while, KGT me since and I'm trying to contract book on what see Omo. I think I was buying boya beg bonko compa disappearances.
Yìí ni mo fẹ́ gbọ́ nípa lórí burúkú ọmọ ìkà. Kí ló kàn mí pẹ̀lú ẹ̀? Lóòótọ́ mo mọ Kejì rí, you know, but she remained in my past. Ìyẹn ti lọ, whatever tó transpire láàrin èmi àti ẹ̀, ó ti di àfisẹ́yìn tẹ̀gún fiṣọ. So mi ìmọ̀ kankan pa ẹ̀. Ẹ lọ bèrè lọ́wọ́ ìyá ẹ̀ náà, ṣe bólóbì. Ó dáa, a gbọ́ pé èèyàn àti ẹni gbólóhùn sọ tàbí ìjà sẹ́yìn. Officer, it's an insult láti sọ pé mi àti orú yẹn ní gbólóhùn àsọ. Ọmọ òfò. Ẹ mọ̀ nǹkan tó ṣe fún mi ṣá, officer. Mo mú Kejì bí àbúrò ni. Ẹ lè believe pé Kejì lóyún fọ́kọ mi. But fortunately, Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Oyún yẹn bàjẹ́. Àgbóhùn ìyá débi ìta máa gbóhùn ọmọ. And àtìgbà tí gbogbo yẹn ti ṣẹlẹ̀ mi àtọkọ mi. Àti, you know, àti heal and àti move on. So, mo kankan pa Kejì and I'm not even interested. Ẹ má bínú. When last let's say gbóhùn ìyá bí let's say be or something. Ẹ̀yin ọlọ́pàá máa ń fọ́ ni o. No, gbogbo story tí mo sọ ń sìn ó jọ Nollywood. Ó jọ Yorùbá. Because mi ò get. Mo ṣàlàyé nǹkan téèyàn ṣe fún yẹn tún ní pé kí n pè ṣé kí n pè pé báwo ni ọjọ́ wo ló tún rọ́kọ mi o àbí báwo ni ìgbà wo ló tún fẹ́ lóyún mi tó máa bí àbí rọ̀rùn o. Gílè mi àti ẹjọ́ fẹ́ máa sọ. Ẹ like hypocrite gan. Yeah. Kí ni ìpàdé ọlọ́jà àti asínwín? Ẹjọ́. Kejì is in my past and that is where she remains. Madam, ọkọ yín ńkọ́? Adémiwà, the love of my life. Ọkọ mi wà dáadáa. On this note, officer, Adakewa máa lọ sìn. Yeah, I would. Mo fẹ́ tilẹ̀kùn and I have a whole lot of things to do. Thank you, ma'am. You're welcome. Yes, come in. Sir. Yes? Tọ́jú ní òun nìkan pàtàkì tó ń fẹ́ sọ níwájú yín. Nǹkan pàtàkì láti sọ níwájú èmi. Bẹ́ẹ̀ni, sir. It's okay. Bring her in. Tọ́jú, wọ́n ní o ní nǹkan pàtàkì tó fẹ́ sọ fún mi. Bẹ́ẹ̀ni ma. Go ahead. Ó ní nǹkan tí mo mọ̀ nípa Kejì tí mo dẹ̀ feel pé ó máa help mi láti find them. Mo ní kí n wá sọ. It's okay. Go ahead. Okay ma. Kí Moyọ̀ tó travel, ó sọ fún mi pé nígbà tí òun suspect Kejì pẹ̀lú boyfriend òun and tó dẹ̀ jẹ́ at the same time làwọn méjèèjì jọ fẹ́ travel pé òun wá set tracker sórí fóònù Kejì. Tracker. Bẹ́ẹ̀ni ma. Okay, ṣé Kejì mọ̀ nípa tracker tán set sórí fóònù yìí? Rárá ma. Fóònù tí wọ́n track ṣó wà níbí? Rárá ma. Ṣùgbọ́n for 2 consecutive days tí ó lóun check ẹ̀ pé ó ní ó show pé Òṣogbo ni ó wà. So ìgbà yẹn ló tó believe pé Kejì ò sí pẹ̀lú boyfriend òun. Tẹ́jú. Ma. Ó ní adúrú information báyìí lọ́wọ́ ló dé hide látijọ́ ẹ̀. Ẹ má bínú ma. Ẹ̀rù ló ń bà mí ma. Well, we need to do further investigations, okay? And unfortunately, international intelligence, Lele. So we need to get in touch with those who are in charge. And you swing into action immediately. And on my own part, my commissioner kan bá wa bá àwọn ará Òṣogbo sọ̀rọ̀. So wọ́n lè fún wa ní àwọn information that need that will ease this investigation. Okay, sir. All right, so you get to work. Take her. I'll tell you. Ma. Thank you. You're welcome, ma. Please. Hello, ọmọ bọ̀lẹ̀. Má lọ sọ bọ́lẹ̀
Hello. Tọwọ́ bọ̀lẹ̀ mo sọ fún jà ẹ̀. Tọwọ́ bọ̀lẹ̀. Má lọ máa sùn lórí ẹ̀ general market yẹn ìwọ kan fi sọ́wọ́ bẹ́ẹ̀ yẹn ó sì yẹ. Mo general market ó ti fún ẹ. Má lọ máa gọṣẹ́ yẹn bàdí mi. Màmá wọ̀ má fọ̀ Ìyá tí mo mọ̀ jẹ́ ní. Ó yà fúnjà. Má fọ̀. Ó tán ṣẹ́kọ̀. Gbá ìwà bí. Ẹ sọ fún ẹ. Ẹ̀fà bí rè. Ọ̀gbẹ́ni o ti Filẹ̀. Màá nà yẹn gbà lé ní. Kí ló ṣẹlẹ̀? Wo a máa padà rú. Àní màá nà yẹn gbà lé ní. Màá gbà sọ gbà jẹ́ ìyẹn. Mo ti jẹ́lé yìí. Ọ̀gbẹ́ni wọn lè kówó ìlọ kẹ. Ọ̀gbẹ́ni àwa ò nà mí o. Mo dáràn. Ọlọ́pàá kí la ṣe? Kí la ṣe náà? Wọ́n kò sáyé wá bí ni. Ọ̀gá kí ló ṣẹlẹ̀? Ọlọ́pàá ẹ má máa tì mí. Ṣé ilé wọn ni? Mọ́mí ẹ̀ náà ni ẹ. Màmá ẹ dúró mẹ́. Níbo lẹ ń sá lọ? Ọlákọ́. Màmá ẹ sọ̀rọ̀ mi ò ní táyẹ̀. Ọlọ́mọ yín dà. Ibi tí ọlá wà náà mò ń lọ yìí. Ó yẹ jáde wá, ẹ jáde wá, ẹ jẹ́ òde. Ẹ jáde wá. Ẹ jáde màmá, ẹ jáde màmá. Gbàgbẹ́sẹ̀ bàtà yín ẹ̀kẹ́ má bàa ní pírọ́blẹ̀mù. Ó yá bàbá. Ẹni so. Màmá ẹ gbèsè ńlẹ̀. Ọlá ibi tí ọlá tí mo ní ó wà ibẹ̀ ni mo mú yín wá yìí tí mo sọ fún yín. Wọ́n ní. Ta ni yẹ? Ìwọ obìnrin ṣe ìwọ ló lọ mú ọlọ́pàá wá kọ́lọ́pàá wá mú èmi ládùúgbò rẹ tí mo ṣe fún ìwọ obìnrin. Mo jáwé oríjì lórí kẹ́kọ̀ọ́ oríjì mi. Mo jáwé oríjì. Ọmọ fẹ́ mi. Ẹjọ́. Ẹni ló fẹ́ mi. Ẹni ló fún un. Ọ̀tún fẹ́ máa fi fẹ́ mi. Ẹjọ́. Did you wrong? Where is it? Hey, officer. Ọmọ mi! Ẹ̀wọ̀n kan tó lọ́wọ́ mi ta ìka! Mo ní ìka níyàn! Ọkọ mi! Báwo ṣe ń wọ̀ báyìí? Ìwọ! Nínú olùkọ́ báyìí tó tún wọ̀ báyìí. Ọjà ìyẹ̀ ni mo ní kí n fi àjùlọ agbára wòlíì fi hàn. Wow! Can you imagine? O dẹ̀pẹ̀rẹ̀ ní wo lọ́lọ́run. Can you? Ẹ̀wọ̀n ló máa kú sí o. I can assure of that. Ọ̀gá come on, see something here. Come on. Ó tiẹ̀ wá ronú ìgbésí ayé ara rẹ̀ gan. Ó ro ipò tí ìyá ẹ̀ gan wà wà báyìí. Màámi mọ̀ nípa gbogbo nǹkan tí mò ń ṣe yìí. In fact, àwọn gan-an mú mi lọ́dọ̀ òwúdí. Serious? Bẹ́ẹ̀ni, kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí wọ́n kì í support mi. Support? Bẹ́ẹ̀ni. Ìgbà tí sẹ́ẹ̀kì tí mo fẹ́ fẹ́ tí ò gbà tí mo da èrè pẹ̀lú lórí, màámi mọ̀ sí. Ẹ máa kà ó. Ìgbà tí wọ́n lé mi ní skul tí mo ní mi ò lọ skul mọ́, màámi mọ̀ sí. Ìgbà tí mo ní mo fẹ́ bẹ̀rẹ̀ yahoo, màámi mọ̀ sí. Gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe láyé, màámi ní support system mi o. Wọ́n á wà alright. Ọlá, màmá ẹ ó ti bà ayé ẹ jẹ́. Ìwọ gangan fúnra ẹ ó yẹ kó wá lè ronú ayé ara ẹ fúnra ẹ. Because bí màmá ẹ bá ń tọ́ ẹ sí ọ̀nà tí ò dáa,
ó yẹ kí wọ́n lè gba ọ̀nà tó jẹ́ pé wàá fi wúlò fún rẹ̀. Bí wọ́n gọ́gọ́ bá mọ gravity ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí, òun ni máa sọ nǹkan tó ń sọ yìí. It's either life imprisonment or long time jail. Bí màmá ẹ bá ṣe wá tiẹ̀ tí wọ́n tiẹ̀ kò yẹ kó ti ààrẹ. Tí wọ́n bá ń tiẹ̀ sínú igbó, ó yẹ kó máa tirẹ̀ sójú ọ̀nà ni kó ba lè wúlò fún ààrẹ. Wá wo àwọn ẹgbẹ́ ẹ̀ tó kù wọ́n máa ṣe nǹkan tó dáa ní inú ayé, ìwọ ọgbà ẹ̀wọ̀n ló tún máa lọ sí tiẹ̀. Àsìkò tó yẹ kó wúlò fún ààrẹ gangan ọgbà ẹ̀wọ̀n ló máa wà o. Wá wo nísìnyí àwọn ayé tó kù wọ́n máa bá ayé títí wọn lọ, ìwọ máa wà lọ́gbà ẹ̀wọ̀n. Wẹ́ kò sí nǹkan kan tá a lè ṣe. Ọlá ìyá ẹ̀kọ́ ló bá ayé ẹ̀ jẹ́ o, ìwọ fúnra ẹ̀ ló fọwọ́ rẹ̀ bá ayé ara ẹ̀ jẹ́ o, torí pé a grown up adult like you kò mọ̀ lè dá decide personally on your own. Ó jẹ́ kí ìyá ẹ̀ kó máa decide fún ẹ. Wá òfin ó máa ṣiṣẹ́ o. Ọ̀gọ́lọ́pàá lọ́rọ̀ kan báyìí máa mi ti bá ayé mi jẹ́. Kò burú. Màmá ṣe rí bẹ́ẹ̀ ṣe bá ayé ọmọ yín jẹ́ báyìí. Tá a bá ń sọ wípé kí abiyamọ kó jáde, sẹ́yìn náà dẹ̀ lè jáde báyìí. Ẹni abiyamọ ni. Ọ́físà, abiyamọ dẹ̀ ni mí o. Ikú bàbá wa ló dá gbogbo eléyìí náà. Àwọn ẹbí ọkọ mi, wọ́n dá sí wa. Wọ́n fi wá lẹ̀. Mo máa wò pé ọmọ yìí kó tẹ̀ lè rí gẹ̀ lọ́dọ̀ mi, mo máa ní kí n ká kí n gẹ̀. Mo máa ń kẹ́ ni mo máa ń kẹ́. Ẹ wá gẹ̀ títí tó fi di criminal sínú ìlú. Ó ní ìtẹ́lọ́rùn ni. Màmá ẹ ti bà ọjọ́ ọ̀la yín jẹ́. Ẹ ti bà ọjọ́ ọ̀la yín jẹ́. Ara tí a máa ń sọ nìyẹn. Àsìkò tó bá yẹ kí àwọn òbí kan tọ́ ọmọ wọn, kí wọ́n tọ́ wọn lọ́nà tó jẹ́ pé àwọn gan yóò fi ní àǹfààní lára ọmọ yẹn, ó là ń sọ yìí. Ẹ wá wò nísìnyí, ṣe jèrè ẹ báyìí. Bàbá àgbò ọ́fíìsà ẹ̀rí ojúkẹ̀rẹ̀ lọ́wọ́ yìí o. Ó ní mo jẹ́ o, kó má tẹ̀lé ọ̀rọ̀ òbí kan ló wà lọ́wọ́ mi. Màmá ẹ wo, àwa ti ṣe agbára tiwa. Ọ̀la ni wọ́n bọ̀ wá kó yín lọ sí ọgbà ẹ̀wọ̀n. Tí Ọlọ́run bá bá yín ṣe, wọ́n á kó yín ó di court. Tẹ́ bá di court, good luck o, àti ṣe tiwa. Ló bá parí ẹ̀wọ̀n rẹ̀ wá bí àmọ́ ẹ̀wọ̀n rẹ̀ o. Kọ́ ọmọ rẹ o, kọ́ kò lè fún ẹni sinmi. Kọ́ ọmọ rẹ. Yes, sir. They are definitely going to court on Monday, sir. Yes, sir. Nobody is sweeping it under the carpet. Not on my watch. Yes, sir. Definitely. Okay, sir. Yes, sir. I'll let you know, sir. Bye, sir. Yes, ọ̀gọ́lọ́pàá. Ẹni kí n wá. Bẹ́ẹ̀ni. Kejì mi wá dà. Àti rí kejì. Ó ṣeun. Ọlọ́run ṣe ọ̀gọ́lọ́pàá ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé. Òṣogbo láti rí. Òṣogbo. Bẹ́ẹ̀ni. From investigation I realized pé àwọn ọmọ tó máa ń ṣe Yahoo Plus yẹn tó máa ń fáwọn èèyàn ṣògùn owó òun ni kejì tẹ̀lé. They were total strangers. Ó kàn pàdé wọn lórí Facebook ni. And then she decided to follow them. And unfortunately fún àwọn ọmọ tí wọ́n jọ ń gbélé gan pàápàá kò jẹ́ kó mọ ibi tó ń lọ.
Kejì pa mí ọ̀gá ọlọ́pàá, ó ti pa mí. Kejì pa mí, mo dẹ̀ máa ń kìlọ̀ fún. Mo máa ń kìlọ̀ fún àwọn ọmọ ìyàwó. Mo máa ń kìlọ̀ fún k'Ọlọ́run jẹ́ kó gbọ́. K'Ọlọ́run jẹ́ kó gbọ́ ni o. Ṣùgbọ́n ṣe délé tó ṣe yìí kò ní ṣe mí mọ́. Kò ní ṣe mí mọ́, mo promise yín ọ̀gá ọlọ́pàá. Òun wá dà, ẹ ṣáà mú lé mi lọ́wọ́ kẹ́ kí n máa mú lọ́lé. Kejì ò ní lè tẹ̀lé yín lọ́lé báyìí. Bẹ́ẹ̀ ni. Ọlọ́pàá kí ló dé? Ṣé òun náà ti bẹ̀rẹ̀ sí ṣe ìyàwó ni? Kejì ò ṣe yahoo, but unfortunately Kejì ti kú. Òkú ẹ̀ la rí ní oṣù. Kejì ti pa mí o! Ìdánwò ti jọ mí o! Ọ́físà! Ọ́físà! Ẹ bá mi gbé wọn. Madam. Is anyone there? Hey, Yobe! I caught you red-handed. Tell me you are not an armed robber. You are a definition of armed robber. Say no. Armed robber, hey, I did not ask you to say anything, but because whatever you do or say right here will be used against you in the court of law. You know, I'm not going to Yoruba from the economy. I'm almost stop me. Tell me you are not an armed robber. Don't say anything. Hey, I know I see to justice for Yakupa. Is that what you want to say on the internet? Yes. Go 2324. Are you not open your you didn't see me? Who you? You are very stupid. Don't stop that with me. Are you whining me? Hello. I'm a security officer in this house. You are nobody but a driver. Don't you open your eyes? Speak English. It's not English, this. What's fishing? What's going on? Don't you see me for attending? Release your control. What do you tell us? What do you want me to tell you? Bad design poster kukoran. You design will get sorry. So my friend talk to me. Ṣebí ọ̀gá lẹ fẹ́ rí. Ọ̀gá ti approve. Wọ́n sì ti assign yín directly to enter. Move on. Tẹ́ bá tún wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wèrè kan, màá ṣe wèrè fún yín. Go there. Let's go. Àkùmọ̀ ń rèdè ọ̀sán. Ọmọ tá a bá bí léèrè kan ń rèdè o. It's good to see you. Ayọ̀ abara títí àpò oríire náà. Ajíbọ́lá. Károdò ká sùn. Kí lára lè fẹ́ mọ̀. Àbí kò ṣì, bó ṣe rí. Jọ̀ọ́ má bínú. So you mean Ajibola is still much around? Ẹ fẹ́ kí ọmọ ti tèmi kó jí fi àárọ̀ kùtùkùtù ayé ẹ̀gbẹ́ egun eléegun. Ìgbìyànjú làgbẹ̀ ń gbà. Elédùmarè ló ní kí ṣó ta. At this point, I'm tired. Which is I cannot afford to lose my child. Sometimes I wonder if you're my cousin or an imposter. Kí ló ṣe ìfẹ́ Táyọ̀ gan? Ẹni tó ń gbéyàwó bò wá bá òkè ń ga. Ìfẹ́ ti máa ń bínú jù. Ó lè ṣe wà yẹn, apá kan ayé, apá kan òun lọ wà. Dúnú, ṣé wọ́n ti fọjọ́? Ṣé bí wọ́n lè bá wọn mú déètì? Wọ́n lè bá wọn fíìsì déètì tí ọ̀rọ̀ máa. Eléyìí túmọ̀ sí wípé ẹ̀mí wọn ò kí ń gùn. Kò kí ń fi dáradára kú bẹ́yìn mọ́. Ara wọn yóò yá, she's not okay. Sọ fún mi pé irọ́ nìkan tí mo gbọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ bá ń kó o. Báwo máa lọ dákú sílé fiancé ẹ̀? Bó kí ló wọ́n ń ṣèfẹ́ Dayọ̀ tó ń fèyìntì kiri? Second time tí kinní máa ṣẹlẹ̀ lélẹ̀. Ṣó fẹ́ pa mí ni? Yorùbá tó sọ pé ara ilé ẹni lọ́tà ẹni, wọn kò parọ́. Irúfẹ́ lẹ́yẹlé ìwé o. Ẹni fẹ́dà wọ́n sí case. Ẹ̀wọ̀n ẹ̀jọ̀ lókè ó ti ṣe báyìí máa ṣe. Kọ́lọ́run bá wa fi ṣọ́ ẹ̀ṣọ́ kó dẹ̀ bá wa dóòlà ẹ̀mí ẹ̀ kó tiẹ̀ fi rí 26th birthday. Miracles happen and I believe in miracles. Tí ẹ bá tí òkú lọ́rọ̀ ọmọ mi, iṣan méjì máa kọ́. That's your fucking trap. Ẹ bá wọn wá lórí rẹ̀. Tó bá yẹ kó lọ bí ìfẹ́ Dayọ̀, ṣé wàá ní kó ṣubú kó kú ni? Ọlọ́run ní jẹ́ ọmọ ìṣọ́. Ọlọ́run ní tí igi gbígbẹ máa wà lórí ọ̀rọ̀ báyìí, tí igi tútù máa ṣú ilẹ̀ tó máa kú. Irú ọlọ́pàá. Ibi tẹ́ bá sì mí dé o, ayé á rí, wọ́n á mọ̀ wípé ẹ̀yin lẹ bí mi o.
Ibi tẹ́ bá sì mí dé o, mama. Àní ibi tẹ́ bá sì mí dé o, ayé á rí. Wọ́n á mọ̀ wípé ẹ̀yin ló bí mi o. Iṣẹ́ tààrọ̀ kọ́ nìkan jẹ́. Ohun tẹ́ bá fi lé mi lọ́wọ́. Ṣòun ni wọ́n ṣe o.